ẹ̀yin èèyàn wọn lọ́jọ́ kan tó lè ọjọ́ kan tó lóhùn o ṣé ẹ gbàgbé Manami tó ń kówó orílẹ̀-èdè Nàìjíríà jẹ tó ń lọ fi ń kọ́lé bàǹtàbàǹtà tó ń kọ́lé ìwé tó ń kọ́ gbogbo ẹ̀ ọwọ́ ìjọba ti tẹ̀ o. Manami mọ̀ ti dèrò ẹ̀wọ̀n kí wáìsò nìkan o àtàyà àtọmọ ẹ̀ iná nìkan ló máa jẹ̀wà lọ́gbà ẹ̀wọ̀n o. kí ló ṣẹlẹ̀ gangan bó o ló ṣe jẹ́ irú ìwà wo ní ká mọ́ Manami lọ́wọ́ tí adájọ́ fi sọ pé kán lọ kó Manami àtọmọ àtìyàwó ẹ̀ sí ẹ̀wọ̀n Kùjé. ẹ̀yin èèyàn wọ́n yànnà náà ẹ wá nǹkan fìdílé nǹkan lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ máa pín o ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ tẹ subscribe button yín kẹ́ ẹ lè mọ jàǹfààní bàbá tó ṣe mú fúnra wá sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà. àdéhùn wa là ń mọ̀ọ́sẹ̀ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá sí etí ìgbọ̀yìn tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ sì mọ̀ fetí ara yín gbọ́. ẹ wo ìròyìn kan mọ̀ lárí o níbi tá a ti rí agbẹjọ́rò àgbà àti mínísítà fún ètò ìdájọ́ ní ìgbà kan rí nígbà ayé Muhammadu Buhari ìyẹn ààrẹ àná tó dolóògbé. kí ló wá ṣẹlẹ̀ gángan ẹ̀yin èèyàn níbẹ̀ mọ̀ láti rí àwọn àjọ EFCC tẹ́ ti gbé Manami àtìyàwó àtọmọ ẹ̀ látàrí owó rọ̀gbùrọ̀gbùn owó orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń ṣe báṣubàṣu àwọn owó bílíọ̀n owó tó jẹ́ pé orúkọ ńláńlá ni wọ́n ní tí wọ́n fi ń ṣe nǹkan sápò ara wọn. wọ́n ní Manami àtìyàwó àtọmọ ẹ̀ náà bá lọ kó owó rọ̀gbùrọ̀gbù owó orílẹ̀-èdè Nàìjíríà náà lọ kó sí àkáǹtì iléeṣẹ́ kan tó jẹ́ pé wọ́n ní owó bílíọ̀n wà lè rí létí pé Manami ló ní owó náà o. Nọ́bà mọ̀ tẹ̀síwájú ní ọ̀rọ̀ wọn wọ́n ní sẹ́rí owó tá à ń sọ̀rọ̀ owó bàǹtàbàǹtà yìí wọ́n ní Manami ìyàwó àtọmọ ẹ̀ náà pàdé àpò papọ̀ lówó bàǹtàbàǹtà yìí tí wọ́n ń kó lówó jìbìtì lówó olè tó jẹ́ pé owó Nàìjíríà náà wọ́n fi ń ṣiṣẹ́ sápò ara wọn. wọ́n lówó tá a wá ń sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n ní kì í ṣowó wọn o wọ́n nígbà tí Manami wà nípò ló lọ wá agbára ló fi kó àwọn owó ìlú ló fi kó jẹ láti ṣe bó ṣe wù ú. tẹ́ ẹ̀ bá sì gbàgbé ní kò pẹ́ yìí ní àwọn EFCC gbé ìròyìn kan jáde o tí wọ́n ní àwọn kan àwọn ilé bàǹtàbàǹtà kan ní ìlú Àbújá ní Kano wọ́n ní bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ iléèwé láti primary school títí dé yunifásitì tó jẹ́ pé òun ló lọ fowó rọ̀gbùnrọ̀gbùn yìí tó lọ fi dá kalẹ̀. làwọn ẹgbẹ́ EFCC bá mọ̀ tó tẹnu bọ̀rọ̀ wọ́n ní sẹ́rí ńgbà táwọn ṣe ìwádìí tó yanrantí làwọn wá rí i pé Manami ó mọ̀ ló ń fi owó rọ̀gbùnrọ̀gbùn owó orílẹ̀-èdè Nàìjíríà ló fi ń dá iléèwé ló fi ń dá òtẹ́ẹ̀ gbogbo nǹkan bàǹtàbàǹtà báyìí sílẹ̀ o tó jẹ́ pé ìgbà tó sì wà lórí ipò ló kó àwọn owó náà jẹ lẹ́yìn ìgbà tí wọ́n tírèsì gbogbo bí owó náà ṣe wọlé. wọ́n ní nítorí ìdí èyí náà fi mú Manami àti aya àtọmọ ẹ̀ pé kán máa bọ̀ wálé ẹjọ́ kán wá wí tẹnu wọn bí ọ̀rọ̀ owó náà bó ṣe jẹ́. wọ́n nígbà tán ṣàkẹ́jọ́rò nílé ẹjọ́ wọ́n ní iná bá béèrè lọ́wọ́ Manami pé ṣó o jẹ̀bi ẹ̀sùn àbó ò jẹ̀bi ẹ̀sùn ó lóun ò jẹ̀bi o wọ́n béèrè lọ́wọ́ ìyàwó náà ló ò jẹ̀bi bẹ́ẹ̀ náà ní wọ́n béèrè lọ́wọ́ ọmọ ó láwọn ò jẹ̀bi o. ní ẹni tó jẹ́ agbẹjọ́rò fún Manami àtaya àtọmọ ẹ̀ ló bá ní ó dà bẹ́jọ́ bá rí báyìí ẹ jẹ́ kí àwọn oníbàárà mi kan wá mọ́ tilé jẹ́jọ́ ìyẹn nílé ẹjọ́ ṣùgbọ́n ẹni tó jẹ́ agbẹjọ́rò fún àwọn àjọ EFCC ló bá yarí o ó ní kẹ́ni ń pè bẹ́ẹ̀ láti wá mọ́ tàtílé wá jẹ́jọ́ bó ó ní rárá o wípé kò sí ní tó jọ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn adájọ́ tó jókòó lé ẹjọ́ náà ìyẹn nílùú Àbújá tó ń gbọ́ ẹjọ́ ọ̀hún ló bá sọ pé wọ́n gbúdọ̀ fún àwọn olùpẹ̀jọ́ láàyè kí àwọn náà kí wọ́n fáìlì objection tiwọn lórí bill application èyí tí agbẹjọ́rò Manami tó request fún ìyẹn tí orúkọ rẹ̀ ń jẹ́ Georges Emeka ó bá ní fún díẹ̀ yìí wọ́n ó sún ìgbẹ́jọ́ náà sí inú oṣù kínní ọjọ́ kejì nínú ọdún 2026. wọ́n ní làwọn ó ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ bail application wọ́n ní ṣùgbọ́n kó tó dìgbà yẹn wípé Manami àtìyàwó àtọmọ ẹ̀ ìpè kẹ́ lọ gbé wọn sí Kùjé ìyẹn ní ọgbà ẹ̀wọ̀n ní Kùjé lọ́hùn kán lọ mọ́ gbatẹ́gùn títí tí ó di ọjọ́ kejì nínú oṣù kínní nínú ọdún 2026. wọ́n ní ọba mẹ́wàá ìgbà mẹ́wàá nígbà tí àwọn Manami náà fi wà lórí ìjọba ẹ rí i pé wá rí i pé ọ̀rọ̀ Manami ó kọ́ni lọ́gbọ́n o kódà àfi kéèyàn mọ́ rọra ṣe béèyàn bá wà lórí ipò kan lénìí mọ́ gbàgbé pé bó o bá lò ní ẹlòmíì ló lọ́la ẹ̀yin èèyàn
ohun tá a tún ní ká mú wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà rèé o bó bá tó ṣe ń lọ a tún máa mú wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa lóòrèkóòrè tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ tẹ subscribe button yín kẹ́ ẹ bá wa share rẹ̀ kẹ́yìn náà kẹ́ tó lè mọ jàǹfààní bá a bá tó ṣe mú fúnra wa lóòrèkóòrè nígbàkúgbà àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé a ní síwà wo a ní bọ́ sọ́wọ́ páńpẹ́ ayé ire báyìí lójú owó ire lójú ọ̀la ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.